ẹ̀yin olólùfẹ́ mi ẹ tún wá gbọ́ o ẹ tún wá gbọ́ o èmi ò mọ nǹkan tí ẹ̀dá fẹ́ ṣe láyé yìí tó fẹ́ tẹ́ ẹ̀dá ẹgbẹ́ lọ́rùn Ọlọ́run gbọ́ mi ò mọ nǹkan tí ẹ̀dá fẹ́ ṣe láyé yìí tó máa tẹ́ ẹ̀dá ẹgbẹ́ lọ́rùn. Àwọn kan tó ti jáde lórí social media o wọn tiẹ̀ kì í ṣe ẹyọ kan, wọn kì í ṣe méjì, wọn kì í ṣe mẹ́ta, ó tó bí ọ̀nà mẹ́rin tí mo ti wò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtàkì bàbá Mohbad, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtàkì Máyì. Kí ló dé? Kí ni wọ́n àtàkì Máyì fún? Àwọn kan ní nítorí pé ó lọ ṣe interview, ó dárúkọ àwọn kan, kò kí àwọn kan. Ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jẹ́ ká jọ ti bí ìṣáná kí ìṣògùn. Ẹ wo adúrú ẹrù tó wà lórí Máyì, ẹ wo adúrú nǹkan tí Máyì máa stink. Ẹni mélòó ló fẹ́ dárúkọ? Ẹni mélòó òun ló fẹ́ dárúkọ pé wọ́n ṣe gbogbo àwọn tó support justice for Mohbad wọ́n ṣe lótìtọ́ àti lódodo. Èmi náà wo interview kan tí ó lọ ṣe ní Ghana ní QH radio. Bàbá yóò dẹ̀ sọ nǹkan tó bá dì bẹ́ẹ̀, gbogbo question tí wọ́n ń bí òun ló ń dáhùn. Àwọn kan tó takò wọ́n ní tó bá ti bí léèrè question ìyá Mohbad ó máa ń dọ̀jì sáìdì yẹn, tó bá ti bí ní question àdúrà ó máa ń dọ̀jì sáìdì yẹn. Mélòó lẹ fẹ́ kí bàbá yìí sọ? Mélòó lẹ fẹ́ kó rántí? Mélòó lẹ fẹ́ kó sọ? Mélòó lẹ fẹ́ kó rántí? Torí Ọlọ́run ẹ̀yin èèyàn, kí ni Máyì fẹ́ ṣe tó fẹ́ tẹ́ àwọn èèyàn lọ́rùn? Ẹni tí ọmọ ẹ̀ kú, by this time ó yẹ kán tiẹ̀ ti máa gbàgbé díẹ̀díẹ̀, ó yẹ kára ti máa tù wọ́n díẹ̀díẹ̀, kán ti máa gbàgbé pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ nínú ìdílé wọn. Up till now pressure yẹn every day òun ló ń peléke sí, every day òun ni pressure yẹn ó ń àìsí nínú ìdílé wọn, látàrí wípé wọn ò tí ì rí justice fún ọmọdé yìí, látàrí wípé wọn ò tí ì bo ọmọdé yìí mọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa, àmì Èdùmàrè ẹ bá mi ṣàmì ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. But ta ni irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí tínú ẹ̀ máa dùn? Ẹ jẹ́ ká kí Máyì, she's a very strong man, he's a very strong man. Mélòó nínú wa ni irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí tí a ti ní weigh down, tí a ti ní weak? Èní bí ọ̀la bí ọ̀túnla kọ́ọ̀tù ìjọ ẹ mọ nǹkan tó ju bàbá yìí ti rí? Ṣé ẹ mọ nǹkan tó ju bàbá yìí ti rí? Àwọn kan bá bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹ̀ lórí social media, wọ́n bẹ̀rẹ̀ sí ní àtàkì ẹ̀, kò ṣe pé tán ṣe fún Máyì tán. Tí n bá tún wo another platform bí àwọn yẹn ní owó ló ń wá kiri, owó ló ń wá kiri, òun ló ṣe ń lọ sí interview káàkiri, owó ló ń wá kiri. Ṣé tán bá pè sí interview, ṣé gbogbo àwọn tó ń pè sí interview yẹn náà ṣe bọ́n fẹ́ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ẹ̀ kó lè mọ ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wá? Kí ni information tó lè fún àwọn tó lè help gbogbo àwa tí àwọn wá justice fọmọdé yìí? Àwọn kan ní gbogbo ṣe ń lọ ṣe interview yẹn owó ló ń wá káàkiri. Can you imagine? Kí ni bàbá yìí fẹ́ ṣe tó fẹ́ tẹ́ àwọn èèyàn lọ́rùn? Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún bàbá yìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀n lépè. Nínú interview tó ṣe ní Ghana yẹn, àwọn kan tó ń sọ lórí kọ́ọ̀lù wípé bàbá Mohbad ó dàbẹ̀ ń pọ̀ ọmọdé yìí ò ká yín lára. Bàbá yìí ní tó bá yẹ pé kò ká mi lára, nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣì ń wá justice fún ọmọ mi yìí, èmi ló sì dùn jù, èmi ló ká lára jù. Bọ̀ tẹ́ ẹ bá wá ní kò ká mi lára, ẹ̀yin náà gbàdúrà kí wọ́n ṣẹlẹ̀ sí yín. Ní ìwọ̀n bàgbà tí mi ò gbàdúrà kí wọ́n ṣẹlẹ̀ sí anybody, bọ̀ tẹ́ ẹ bá wá ní kò dùn mí, kò ká mi lára, ẹni tó bá ní kò ká mi lára kó ní kí irú nǹkan bẹ́ẹ̀ náà kó ṣẹlẹ̀ sọ́mọ tiẹ̀ náà. Ta ni irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀ tí ò ní dùn? Àwọn èèyàn dẹ̀ tún sì ń sọ wípé kò ká lára, kò dùn. Àwọn èèyàn kan tún sì ń ṣépè fún pé wáyé tó ṣe ń lọ ṣe interview. Àwọn èèyàn kan ti sọ pé all the time QH radio ló ń lọ, QH radio ló ń lọ, QH radio ló ń lọ. Ṣé ń jealous sí QH radio ni? Kí ni QH radio tún gbà lọ́wọ́ yín? Ṣé bàbá Mohbad ṣe lọ sí QH radio yẹn ṣé ó tún dùn yín ni àbí báwo? Torí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe QH radio nìkan ni bàbá Mohbad ti ń ṣe interview. Wáyé tó wá jẹ́ QH radio òun dẹ̀ tó wá ń pariwo. Oríṣiríṣi ni nǹkan táwọn èèyàn kan sọ. Oríṣiríṣi ni nǹkan táwọn èèyàn kan sọ. Nǹkan kan tí mo kàn rí, tí mo kàn notice
nínú ọ̀rọ̀ bàbá yẹn but ó dẹ̀ máa ní rísìn tí bàbá yẹn ṣe bẹ́ẹ̀ òun ló yé òun ní ọ̀rọ̀ tán bá ti béèrè question tó pàtẹ́ mọ́ ìyá Mohbad ó ní bí bàbá yẹn ṣe dáhùn lóòótọ́ tán bá béèrè question tó pàtẹ́ mọ́ àdúrà blessing ó ní bó ṣe dáhùn lóòótọ́ wẹ́ bàbá yẹn nìkan ló yé ó yé bàbá yẹn tó ṣe dáhùn àwọn question yẹn bẹ́ẹ̀ yẹn àwọn kan tiẹ̀ tún sọ wípé ṣé ìyá Mohbad yẹn ṣé òun ló ti yẹ kí o máa bò ní ṣé òun ló yẹ kó máa kọ́fà ṣé òun ló yẹ kó máa guide ṣé òun ló yẹ kó máa ṣé òun ló yẹ kó máa protect ṣé òun ló yá bàbá ló mọ nǹkan tí ó yé bàbá ló mọ nǹkan tí ó rí tó fi ń dáhùn àwọn ìbéèrè yẹn bẹ́ẹ̀ yẹn àwọn ò lè dáhùn ẹ̀ but gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yẹn náà ṣe sọ̀rọ̀ lóòótọ́ òun náà ní point tó sọ wípé this same woman tó parọ́ ọmọ ẹ wípé ìwọ ló rán prime boy kó wá lọ pa ọmọ ẹ this same woman òun náà ló sọ wípé o tún déètì ìyá prime boy this same woman òun náà ló tún sọ ó tún ládìgẹ́sẹ̀ kan tó tún fi kàn yà ó lọ sin ọmọ ẹ lóòyè can you imagine kéèyàn máa sọ wẹ̀ bàbá tí ò gbé kẹ́ lọ́mọ ẹ̀yin náà lẹ pé ọmọ ti ṣàìsì tí bàbá yìí fi débẹ̀ tẹ́ ẹ fi ń yí sọ́tún tẹ́ ẹ fi ń yí sósìn ẹ̀yin náà lẹ tún wá parọ́ ọmọ pé ó lọ sin ọmọ ẹ̀ láláì tí kù so possible ṣá so possible so wọ́n wá ní the same woman náà ló wá ń kọ́fà to me ó dàbẹ̀ ní pé bàbá Mohbad mi ò mọ nǹkan tí bàbá Mohbad rí láàrin yẹn bóyá kò fẹ́ go deep into that ìyá Mohbad history I don't know ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share fídíò yìí kó go fara fún àǹfààní àwọn tí wọ́n ti mọ̀ wípé wọ́n tún ti attack bàbá Mohbad lórí interview tí bàbá Mohbad lọ ṣe èmi ò mọ reason yìí kí attack bàbá yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook SELE Global TV ẹ bá mi subscribe ò jẹ́ yín lówó kò já yín ní data kò já yín ní kankan kẹ́ẹ̀kan tẹ subscribe ní ire kò já yín ní kankan ọ̀n data yín ọ̀n já nkankan bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ẹ tẹ subscribe kò já yín lówó kò já yín data Ọlọ́run kò já yín ní data kankan yà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àtàkì máa yẹ káàkiri ó possible kẹ́yìn kan ti ń gbọ́ ó dẹ̀ possible kẹ́yìn kan kẹ́ má ti gbọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ti gbọ́ òun ni mo ṣe ní kí n sáré mu wá sí etí gbọ́ yìí pé wọ́n tún ti àtàkì bàbá Mohbad lórí social media o pé báyìí tó ṣe ń lọ ṣe interview kí ni bàbá yìí fẹ́ ṣe tó fẹ́ tẹ́ wa lọ́rùn àwọn kan tún sọ wípé ó kí àwọn kan kò kí àwọn kan ẹni mélòó ni bàbá yìí fẹ́ rántí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ́ ní àwọn tó ń fight fún justice for Mohbad bàbá yìí ò sá mọ̀ mi so kí n wá ní ẹ kò dárúkọ mi ṣó mọ̀ mi ni ṣó mọ orúkọ mi ni ṣé gbogbo àwọn tó ń jà fún justice ni bàbá yìí fẹ́ mọ̀ tán ni bó ṣe ń jà ní Nàìjíríà náà ń jà ní outside the country náà ń jà ní Canada náà ń jà ní England náà ń jà ní US náà ń jà ní South Africa àwọn tó ń jà fún pọ̀ káàkiri throughout the world ṣé gbogbo wọn ló fẹ́ máa kí kọ̀ọ̀kan kò possible now àwọn tí ọpọlọ ẹ̀ bá gbé tó bá rántí òun náà ló máa kí ẹ fi bàbá yìí lọ́rùn sílẹ̀ ẹ má gbàgbé wípé wọn ò tí ì sin ọmọ ẹ̀ tension yẹn ṣì wà lára ẹ̀ temperature yẹn ṣì wà lára ẹ̀ ó jẹ́ bàbá tó sọ́ǹgì gan ni if not so ó yẹ kó nǹkan ti fall sick ẹ ló fẹ́ mẹ́jọ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí bàbá Mohbad báyìí so kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube ọwọ́ tẹ́ fi tẹ subscribe button ní lágbára Èdùmàrè ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè owó lẹ máa fi kà ẹ̀ ní fi gbọ́mọ sí irú nǹkan tó ṣẹlẹ̀ sí ìdílé Alọ́ba kò ní ṣẹlẹ̀ sí ìdílé ẹnì kankan wa lágbára Èdùmàrè ìdílé Alọ́ba tó wá ṣẹlẹ̀ sí náà lágbára Èdùmàrè Olúwa bá bu òróró ìtùnú sí wọn nínú agboolé náà á dẹ̀ fún wa ní justice láìpẹ́ láì jìnnà ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ àní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ bàbá Mohbad tí wọ́n ń búlì káàkiri tí wọ́n àtàkì lórí social media kò dìgbà tó bá ṣe ríyàn face to face tí wọ́n yọwọ́ ẹ̀ṣẹ̀ síyàn òun yẹ pé ọ̀n búlì èèyàn tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ègé síyàn tẹ́ ẹ ti ń àtàkì èèyàn káàkiri ara búlì náà nìyẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook kẹ́ follow mi SELE Global TV ẹ lólùfẹ́ mi tí ẹni information bá tún wá lórí ọ̀rọ̀ bàbá Mohbad máa tún mú wá fún yín justice for Mohbad justice for Mohbad justice for Mohbad justice for Nigeria justice for all over the world ire o.